ẹ gbàdúrà fún aláàfin tuntun o. Kí ni wòlíì Tibetan sọ pé ó máa ṣẹlẹ̀ nípa aláàfin tuntun tí wọ́n yàn, kábíyèsí owóadé? Bàbá yìí sọ̀rọ̀ yìí jáde nígbà tí wọ́n ṣàlàyé gbogbo báwọn ṣe sọ ìran nípa aláàfin tó kọjá lọ lọ́jọ́sí, tí fọ́nrán náà sì go viral. Gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn, báwọn èèyàn ṣe gbà wọ́n gbọ́, wọ́n ti tún wá sọ tuntun báyìí o nípa kábíyèsí owóadé aláàfin tuntun. Ẹ̀yin èèyàn wa, ẹ ní láti gbọ́ ohun tí bàbá yìí ló máa ṣẹlẹ̀. Ó ṣe mọ̀ pé oríṣiríṣi ìran náà ni wọ́n máa ń sọ, bó tiẹ̀ jẹ́ pé àwọn kan gbàgbọ́ pé kò ń ṣe gbogbo ìran tí wọ́n ń sọ náà ló wá sí ìmúṣẹ, ṣùgbọ́n àwọn fọ́nrán tó wà lórí ayélujára kọ̀ọ̀kan pàápàá nípa èyí tí wọ́n sọ nípa aláàfin tó lọ lọ́jọ́sí, ó fi hàn pé àwọn ìran kan wà tí wọ́n ń sọ tó sì ń wá sí ìmúṣẹ. Ẹ̀yin èèyàn wa, kí ni wọ́n ní kábíyèsí owóadé máa ṣe tí ọba kan ò ṣe rí? Nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. Thank God I have my brother around there. That's Benga Sabi. So we want to do something. He's a member. So I said, Benga, do you see what happened? Oh, don't worry. Oh, Baba, don't make in 4 hours time. Yeah. Then Alaafin no do something like deposit here. So Alaafin want to deposit here. Then in 4 hours later, the Baba died. Wow. Then Alaafin attended the funeral. So they were using talking drum. They were drumming for him. He was dancing. And it equal lepa. So people now brought a Sabe video and put it by the two. That is this talkative prophet saying Alaafin want to deposit here. We quit sumo. Len your Baba Oloba to cook. And later, Alaafin died. Wow. So when Alaafin died, they were shocked. So the video went viral. Why there's about the river? Okay. The line thing hello. Neighbor tó bá tó fẹ́ jẹ Alaafin. Nothing on bad. Conduct the rule. Psalm 105 verse 12 and 13. Only due to the fact that the few in numbers. He warned the king strictly about the prophet. Then when you look at 1 Samuel 16, 1 to 10, he says, sir, is it the whole of the children you have? Ṣé gbogbo àwọn ọmọ ẹ rèé? Ó wá ní ó tì. Okay, wọ́n sì ò bá ti jẹ́ gbogbo àwọn ọmọ ẹ. Ọba ò sí láàrin àwọn tó jókòó yìí o. Ó wá lẹ́yìn ọ̀kan ló tún kù. Ó wà lóko. And the name is David. Oh, bó ṣe dárúkọ ẹ̀. Only we will not sit down. We will not rest until he join us. He's the prophet. He's the king. Òun ló máa jẹ ọba yẹn. Then òun náà fi jọba. So automatically, àwọn Aláàfin. Pẹ̀lẹ́ tún serious ẹ̀rí kó lágbára. Ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin èèyàn wa. Àwọn afọbajẹ wọ́n ti try best. Wọ́n ti mú list jáde. Then kí Ṣèyí Mákindé ìyẹn ò kàn, area yẹn ò kàn. But ní ìṣòro ti kàn ń gbé òun lọ gbé bàbá Wándé wá tó jẹ́ professor of Ifá, professor of this and that. But lay down rule ló ti wà. Àwọn tó yàn ti wà. Nínú wọn ti kú. I predicted 2 will die amongst the afọbajẹ, and the 2 is already gone. So the Lord revealed to me, yes, all those ones. So now this very one that is there is the wrong Alaafin. They are going to remove him, or he run away. It's 2 things that will happen. Then they are going to sit down again and repeat the new Alaafin. But the one they have now, what the Lord revealed is the wrong one. Is what? Is the wrong one. Alaafin don't yan, he got the right one. Oh, once you man yan, they call that thing yoba, don't yoba. Abacha shape gbogbo shape. So the best of the governor is not enough. He should do more. So question to be, Alaafin tó wà ńbẹ̀ yìí o, kì í ṣe the original Alaafin. The original Alaafin can come in the month of March or April. Torí wọ́n ti dàrú sínsìn. Then Gbadege ṣe tó ń fẹ́ fi sí tẹ́lẹ̀. Ó ní nílé ìjì Ọ̀dùmàdàfódìò. Ìyẹn làwọn Àtíkù fi tì lẹ́yìn láti rí bíbá wọ Yorùbá lára. So òun ò lè wá mọ́. He said I could cooperate pẹ̀lú the new one. Then ẹni tó yẹ kó jẹ Aláàfin, òun náà pè lẹ́ni ìtàn lẹ́gẹ́lẹ́gẹ́ dùn. Lórí ayélujára náà láti retí àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi nípa ìran tí bàbá yìí sọ nínú fọ́nrán yìí pé bóyá kábíyèsí máa sá lọ àbí kábíyèsí òun ṣe original kankan oríṣiríṣi báyìí. Ẹ̀yin èèyàn wa, kí lè ro tiyín lórí ọ̀rọ̀ bàbá yìí, wòlíì Tibetan, nípa gbogbo èyí tó sọ kalẹ̀ nípa Aláàfin tuntun
ṣé bó ṣe máa rí náà nìyẹn? Báwo ló ṣe rí lọ́kàn yín? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp page nọ́mbà yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.